ẹ̀yin tí ẹ ń bú àwọn babaládò àti Funny Thinker lórí ọ̀rọ̀ bóyá wọ́n tẹ̀lé Pẹ̀kẹ́lẹ́ Mercy àbí wọ́n tẹ̀lé Pẹ̀kẹ́lẹ́ Mercy. Àkọ́kọ́ náà ṣe rí gbogbo ara ti mọ̀ wípé báyìí bá ṣe ń yí Yorùbá ní àmọ́ báyìí yí ni. Ọ̀rọ̀ ìbò sínsìn nìyí ó ti gba wípé agbára tó bá ti ní wá jẹ́ pé owó kan ni owó ẹ̀ láti gbà lọ́wọ́ àwọn òṣèlú yẹn láti ṣiṣẹ́ fún wọn gbà á, because ìgbà tó bá gba nǹkan yẹn lọ́wọ́ wọn náà ni àwọn náà mọ̀ pé àwọn ṣe ẹ̀san orí fún ẹ, èèyàn ò ní lọ ká wọn mọ́lé. Kò wá sẹ́ni tó máa wà ní kọ̀ǹdíṣàn yẹn tó dẹ̀ ní ìdí owó tí ò dẹ̀ wá láti ìdílé olówó tóun náà ò ní wù àti babaládò wù. Èmi gẹ́gẹ́ bí mo ṣe wà èmi trust ara mi o. Tí Alhaji Oríyọmí Hamzat ti bá ní tí n bá post wọn gbogbo ya wọ́n fẹ́ jáde fún gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́, mo lè jáde fún wọn torí wípé bí mo like wọn, kò wá ní kí n gbé wọn sórí torí mi ń gbowó lọ́wọ́ wọn. Tí n bá padà wá rí olóṣèlú kan tó ní abẹ́rẹ́ ọ̀rọ̀ wá ṣiṣẹ́ fún mi, iye báyìí ní fún ẹ, tá a dẹ̀jọ́ jókòó lórí ọ̀rọ̀ àjọsọ tí àdéhùn ò yẹ, máa fi Alhaji Oríyọmí sílẹ̀, máa tẹ̀lé nìyẹn, because ìyàwó ò jẹ ọmọ ò jẹ. So tá bá rí àwọn Funny Thinker àti babaládò gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ àbí elébi, àìjá rí wọn bẹ́ẹ̀. Kò sẹ́ni tí ó wọ́n ní wọ́n fún yàn lówó wọ́n gbé mọ́tò fún, àtẹni tó jẹ́ pé máa ń fara sí lọ, tá a bá ti jẹ́ á fún ọ ní nǹkan kì í rí bẹ́ẹ̀ mọ́ ń gbà mí. Ọlọ́run ní jẹ́ ká dára wa lẹ́bi. Irú àwa yìí mo nífẹ̀ẹ́ Alhaji Oríyọmí, mo dẹ̀ máa ń post wọn normal, mi ì dẹ̀ gba £1 lọ́wọ́ wọn rí. Ṣùgbọ́n tí n bá ró lóṣèlú kan bí mo ṣe nífẹ̀ẹ́ wọn, tó ń bá ró lóṣèlú kan lọ́la nísìnyí tó ní abẹ́rẹ́ wá ṣiṣẹ́ fún mi, màá tẹ̀lé, màá gbé sórí. Kò tí ì yé yín, so ẹ má jẹ́ abú babaládò àti Funny Thinker jù nítorí Pẹ̀kẹ́lẹ́ Mercy àti Alhaji Oríyọmí o. Ẹni kálukú ló la yí ẹ̀, ní tó bá dẹ̀ wọ́n kálukú ló fa yí ẹ̀ sí. Kò jẹ́ bó ṣe jẹ́, kò jẹ́ bó ṣe ló máa jẹ́. Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi. Yá Yèyé Táyé sí Ọ̀jẹ̀ Mọ́rọ́mọkẹ́ nílùú Ọ̀yọ́. Ìyá yìí gbogbo ẹni tó wá fẹ́ ṣẹ́fà ajé, ẹ fẹ́ gbé kòkò Ọ̀ṣun kalẹ̀, iṣẹ́ yóò lọ déédéé ni, àìríjẹ àrímú, ọ̀nà dí, àmúbọ̀kọ àmúbọ̀yàwó. Wọ́n wà ní Ọ̀yọ́ ní ìdojúkọ LA Primary School. Adéwàmí wá o, èmi ò lè dáyé ṣe. Bẹ́ẹ̀ ni o, èwe ń jẹ́ ògùn ń jẹ́, ṣùgbọ́n Elédùmarè gbé agbára fún àwọn kan nínú ayé láti máa tú àti láti máa dè, bẹ́ẹ̀ láti máa fi sọmọ aráyé lóore. Yèyé Ọ̀jẹ́kẹ́mi Mọ́rọ́mọkẹ́ Atáyésí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin, ìyá ẹgbẹ́ ìṣègùn gbogbo orígun Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin. Àwọn tún ní ìyálóde ìṣègùn Ọ̀yọ́ tí Elédùmarè ń lò láti kápá gbogbo ìdojúkọ tó bá dé bá ẹ̀dá lókè èèpẹ̀. Irúfẹ́ ìṣòro wo ní tiẹ̀? àìrọ́mọbíni àbí àìróyún ní? Iṣẹ́ rẹ tí ò lọ déédéé, bí ọkọ ọ̀run àbí ìyàwó ọ̀run bá ń dà ọ́ láàmú, yíya ẹgbẹ́ ni tàbí dídí ẹrù ẹgbẹ́, ẹ̀yin fẹ́ ṣe ifá ni àbí ẹ fẹ́ tẹ ifá? Bábánbárì ní ṣíṣẹ́ fàájẹ́ tí ọ̀nà ẹni ó sì máa là wà. Mọ́ rájẹ́ jẹun bí ò bá kẹ́fìn pé ọmọ omi ní ọ́ tàbí ọmọ rẹ. Wá ṣe Ọ̀ṣun gbé kòkò kalẹ̀, yóò sì ọ́ láǹfààní púpọ̀. Bí ìwọ bá ní ìbálòpọ̀ lójú oorun, bóyá ìrọ̀wọ́mú ló ń ṣèwọ ni, èyíkéyìí ìṣòro yòówù tó lè mọ́ bọ́ fínra lókè èèpẹ̀. Gbogbo ẹ̀ kéré níwájú Olódùmarè nípasẹ̀ màmá wa tẹ́lẹ̀dùmarè ń lò láti ṣẹ́ onírúurú ogun wọlẹ̀. Yèyé Ọ̀jẹ́kẹ́mi Mọ́rọ́mọkẹ́, ìyálóde ìṣègùn Ọ̀yọ́ Atáyésí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin. Òkè òkun lẹ́yìn wà ní àbí Nàìjíríà, ẹ máa bọ̀ nílùú Ọ̀yọ́. Iṣẹ́ yín sì lè kàn yín lá níbikíbi tẹ́ ẹ bá wà. Wọ́n wà ní ìdojúkọ LA Primary School Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin, tàbí kẹ́ ẹ pè wọ́n 08160987647 tàbí 09129933265. Má dákẹ́ mọ́lẹ́ o, ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́. Ẹ kàn sí ọ̀dọ̀ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ lónìí ká ẹ sì rẹ́rìn ayọ̀.